No, we move there. Inú wa ere wa. Inú wa rí ní yóò bọ̀ ìtọ́ àgbà. Wà ní ilé wíbo normal sẹ̀lẹ̀ wíbo àkùwà bá. Ìnọ̀rẹ́ wíbo wà á mi wà rí bísẹ̀. Ìjọba ìpọ̀lọ́ kèrè ó sàlóbà ọmọ ìwà ìgbé. Gbogbo ẹni wà á yẹ wíbo wà á rí aṣọ wà ọwọ́ ọ̀rọ̀ wà á yẹ sọ wà. Iná yìí máa ń làjà náà yára tilẹ̀ ọ̀tẹ́ náà wùyẹ̀ náà rẹ̀ Odudu. Iná yára ti ọ̀tẹ́ náà ní ilé Odudu is because of eveni vieto veni ya imia ime video ya ma imia eso call me so you know say ni na me call eso wa go we go ya record so ima on no do kan kan so yi me call o roba you might understand so what I did pala o e won to give back because you know the boom the record you so I saw you near the social media where you know the boom you èmi mẹ́gbẹ́ táwọn náà fi wẹ̀. My main problem with Atiti men, the main problem with Atiti, Osalobwa, Gelegele main problem with Atiti. The only problem where Atiti only boys see a problem in us area. The problem in us area. But Atiti call him a reform. In my way boy. Or he going over to see a walking man. Because I know what I'm saying, we all kind of bring up how can you out there. Or my ọ̀dọ̀ bu ọmọ wọ̀ ọmọ ẹgbẹ́ kọ́pá dẹ wúwo wà ní ọdún ẹ̀kọ́ wà ara àná ọ̀gbìn ọmọ bírèkì ọ̀pá dẹ ọmọ nílé because I'm a discipline ọmọ bírèkì ọ̀pá dẹ anílànà ní máa yá yó ìbádọ́ ọ̀nà sàn bí wọ́n tẹ̀lé ní. I know I married my wife what they were saying is a front line so I don say okay no problem since we are in abroad doing this thing no problem so how do we go back I handled it there. Ọ̀nà lè tiẹ̀ mẹ́. Ọ̀gbẹ́ni táàmù dúdú náà yà mú ẹ bọ̀. Ní táàmù dúdú náà yà gbẹ̀gbẹ̀ náà wẹ̀. Òfin mi, àwọn tí ìsísí náà wú ẹ̀yìn wẹ̀ sára. Ẹ̀wọ́ ìbò ni àwọn àyè fi hàn bíà. Ìwọ̀n sí sísí náà yà mú ẹ bọ̀. Ní dúdú yà mú ẹ bọ̀. Ó dúdú àmú ẹ bọ̀. Èdè yà ń gbé ní àmì. The problem is náà. Ó dúdú sọ the video náà wúwo ní àmú ẹ bọ̀. Ọ̀dúdú náà àmú ẹ bọ̀. Ó dúdú was not ready to even swear. Odudu kamu owó bẹ́ẹ̀ ní ta yẹn gbé Donald Trump akẹ́wé kọ̀ọ̀sálóbọ̀. When orí trigger when Odudu yà mú ẹbọ náà yà mú ẹbọ because he was very sure of what he was saying. That's Atiti. He was very sure of what he was saying. Ọlọ́run náà yà mú ẹbọ. So for this guy not to offend me, yes. You understand? For me not to have bad rubbish this guy now ọ̀nà àmú ẹbọ. Odudu náà àmú ẹbọ ọ̀nà lè ṣe yọ. Odudu tí ẹ̀bọ́ yọ náà tó narrative ọ̀rẹ́ ayẹyẹ. Ìrò wà ìtòtà ọ̀rẹ́ wà pé problem náà rẹ̀. Èyí lèmi lè kọ́ Atiti náà lù wàrà náà gbàwé mẹ́rin ìlú ọ̀tẹ́. Atiti mẹ́rin family mẹ́rin. Àwọn anáwó rẹ̀ búyẹ̀ dùn wá lọ́wọ́ búyẹ̀ dùn wá ló pe àná lóko náà. Eyín ọ̀rọ̀ pàdé máa ń yá bẹ́ẹ̀. I don't know if you understand. Lọ́wọ́ ìwò kan àwọn ọmọ mímẹ́ náà ẹ̀ má bí àwọn ogun àwọn ọ̀rọ̀ bàbá wọn ẹ̀ ń gbé pàtí wọn. You might not understand. I'm not doing social media. In my opinion, I am here. Equal value, you won't marry my Canada. No, they Canada, you need anything. I never knew my head. Of when you are in Mina, or woman, we you come on, you know. Because he died, you know, he had to be every down with the way Uguno. So, as a traditional man, only may you go every hour love your man to Atabuwa. We are a DM and one hour, who went to there, and Yana. Who are the way you saw a family where he had to one and open the melody where before he commit another man. A big radio or a young commander. A fire, he made on a son. Because moreover, Okona or suffer in the man. When I have one who be able to suffer by them, and when they will dominate 24 hours as Obiya pass for Yalawa. The next day up, I don't know if you understand. No, I don't popular in a comfort. Every case of no diamond, also not for anyone where who can to live there, anyone who are there. But what you understand until when you go and get there. You might not understand.
eme mu bia na mo ma ila bi lo tamu wa ni ope owu ope ya mi topo ima do na sa me be awedo ogbo ke wo ni ya obi me o collect ne ogbo ke plan ni o lo do na my spirit is so strong and one thing understand let me end it there Atiti I know the verse of you I was angry at you because of the way you don't know me before you don't know my family. You just wake up, you want to have followers, you want to get money or whatever you are doing, you are using me, you owe me. My brother, I don't think you have for this beginning now. I don't deserve this kind of thing. I don't deserve it. For sweet, I beg it. For natural, power, I beg it. I trained and had a bet a medal for this state. I represent this state for years. Now I make some people they talk. I will say I will beat you, I will disgrace you. Why are they talking? Because I believe on my natural power. I don't carry people when they say, hey, but never. You are a man like me, I will engage you. Most of the way they talk, they know me. I don't know if you understand. Atiti, I'm using this video to tell my brothers and sisters both in diaspora and in Benin. I don't have anything with you. What you said, when you were saying, you know, now I am able. Now when I am able, and I am able. Since whoever ever pronounce or made up to affect you or whatever, and at everybody will rest. Nobody. Everybody will come anywhere, every day. If you come, they will beat you, they will eliminate you. Ọmọ náà ti ẹ̀bọ̀ náà na lórí àkókò ti ẹ̀bọ̀ náà ẹni ọ̀wúwa ọ̀nà òwúwa àbúrò àwòtọ́ tó yọ. Àti ẹ̀bọ̀ rẹ̀ mọ̀lẹ́gbẹ̀ gbúgbẹ́ àdúgbò owó yọ̀mọ̀gbọ́ àbí wọ́n. I can never even do that. Wàrẹ́ ìrìnà ewu àwùjọ owó ẹ̀ ìmẹ́gbọ̀n náà sá. Because ẹnu wa don see your family man is too much. Ibo ògbóni mẹ̀sí ẹ̀ náà ló wà bá àwọn mi. Orí ẹ̀rẹ́ àwẹ̀rẹ́. Ìwé tí ọ̀rẹ́ mú ẹ bọ̀ ọ̀rẹ́ fẹ́ òpè àwẹ̀ àrùn ìyẹn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yìí ọ̀rẹ́ fẹ́ before me no be another yẹn gbèmí làwa this is the woman I trust because of the Benin tradition because àtẹ̀wọ́n wà lù ẹgbẹ́ ẹ̀bọ̀ ayásí bíbá ǹjẹ́ yìí ní ìwà I don't know if you understand bẹ́ẹ̀ni wà á ibùn àti all the rubbish ní wàtá òkú yìí náà sẹ́kù wà ní ọbí ẹ̀mọ́ ìyá sẹ́fà ǹjẹ́ rẹ̀ na you know what why ya anywhere you may not understand me to be me why the go na you make you get to o na o be yan ba iye no bu ni yo o ga ba we na iye ma te kan gba ke ti o bi e de ki o bi e do e ki o bi se the downside the Yoruba is a Ghana ade ke no we na ma ila so when the time do mo bo you no do ya mo bo for Odudu not to offend me. Maybe he am where Odudu in the Odudu had to play himself. For Odudu Yamwebo when he was in 60. I don't know if you understand. Everywhere at Yebonia where it's normal. I know an area we make way. I don't know if you understand. Here's a logo. So everywhere I remember that is a plant there. But in Yebo wọ́n wọ́wọ́ èkó gbé àzọ̀ọ́rẹ̀ ọ̀dà fún èké ìgbèlè ẹgbìyàn gbògbé wẹ́bí ọgbọ̀n rẹ̀ àzọ̀ọ́rẹ̀ ọdún náà rẹ̀ pọ̀pá wọ́n abẹ́nuwẹ̀ yà zọ̀ọ́rẹ̀ èdè mẹ́kù nígbà òwe ní yà zọ̀ọ́rẹ̀ is Benin tradition because a traditional man may be ọ̀gá ẹ̀bọ̀n náà ti yé is a man I can call Odudu like boy náà èmi ànáwé náà ìdíjà yà zọ̀. Wà ní ọjọ́ maybe ọ̀pọ̀pọ̀ lè lọ́wọ́ ọmọ ya bẹ̀ tó tẹ́ I'm gonna say anything ìmọ̀ràn ọ̀nà tán because elégbèdì àwọ̀ àmìdì I cannot take it ọ̀nà ọ̀pọ̀ nàìjíríà take ọmọ òfurufú and only way àgbò ẹ̀ òsàlógbò ọ̀bẹ̀ mi gan ọmọ ẹ̀rọ yàtọ̀ ẹ̀bọ̀n náà mẹ́gbẹ̀ sí ẹ̀mí ẹ̀ẹ́nì wọ́n fi ọ̀rẹ́ àwọ̀ àárẹ̀ ní ìgbẹ́jọ̀ mẹ́wọ́ ìmọ̀ràn ọ̀nà tán gbogbo náà ọ̀gbọ̀nì tẹ́gbọ̀ ọ̀rẹ́ èrí àrí mi lẹ́sẹ̀ẹ́ èdè àwọn náà ìmọ̀ bọ̀wọ́ ìmọ̀ yàrá ètì ẹ̀bọ̀ mi lọ́dí ẹ̀rọ ìmọ̀ ẹgbẹ́ ọ̀pàdé ìmọ̀ ẹ̀fí ọ̀pá ìjẹ́ bẹ̀tọ̀ pàgọ́ akẹ́
ẹgbẹ́ ni ní ẹgbẹ́ ni ọmọ àwọn yìí èyí ilé fóònù wọn ọmọ nínú ìbẹ̀rẹ̀ àgbọ̀mẹ̀dì ọ̀nà fà so wàhálà wà nínú ẹgbẹ́ ọ̀nà fíìwé maybe táàmù òwò ẹ̀ o or maybe one country no òkú ọdún bá ọ̀rọ̀ mi òbí ẹ̀rọ everyday ọ̀la bí ẹ everyday yà apologize ẹ̀ yà bẹ́ẹ̀ yìí làbẹ́ òbẹ̀rẹ̀ mọ̀ ní èwọ̀ ìyẹn wọ̀ wà nùfín ẹ̀ ìgbọ́ ni làwọn gbogbo báàrò mọ́mẹ̀ àgbọ̀mẹ̀dì ọ̀nà fà. Look at the problem of trauma you have brought to my family. Why I'm sitting on my own. I don't know if you understand. Ọ̀nà ẹ̀gbọ̀n wa, nàná ẹ̀gbọ̀n wa ọ̀rẹ́ ọ̀dọ̀ ẹ̀mí ló ti wá lọ àtẹ́lẹ̀ bàtẹ́. No, wọ́n ọ̀rẹ́ mẹ́nu yá sí ẹni àrẹ́kọ̀bẹ̀rẹ̀. Ọ̀pọ̀ náà ó lè bá ẹ̀ o. Là ìdó gbọ́nà là ẹ̀bọ̀ báyà yìí. Àwọn àdébù yọ ìgbé drop like that coming to that. Ṣé dọ́kùn ọ̀nà náà ló lè bá owó mi náà owó kí mẹ́? Ọ̀rẹ́ before me tell the lady I want you to want it. Oh, me gula me before me no conscience in me he can declare because he want the conscience in me clear through that woman. Oh, ya mi you double ya mi you. I want to back on her. Here I'm your repeat. If I need to now I'm your repeat. So what have you? If you are such innocent woman, no matter what you need to your mind there. Oh, me trust of one is anybody who talk about. So my brother, ilé lẹ́yìn ti Atiti, my ẹ̀mẹ́jọ, ìmọ̀ Atiti bẹ́, you have never met Atiti in my life. But what I need, I get the belief tradition the way we do things. Without quarrel, as in, wetin quarrel wan come achieve for inside this thing? And I quarrel I wan take get it. If every fight, if every true quarrel I dey teach you, if I no dey come out now, people be don dey believe me now. No be everything they dey use fight to do. So my brother, I don't come out here, come clear myself. Say the beat Atiti this. No. I don't know if you understand me. But Atiti need to come and do the needful. This is not all about beating. I'm doing this in social media. The whole world is watching. Please. My brother, do my little Chamia. Ìtẹ́wọ́lá fẹ́rẹ́ nìwé wa kèmèrè sí kèmèrè bẹ́kẹ́ ya ìta àbọ̀pọ̀ wọn wà fẹ́rẹ́ ọ̀wọ̀ ìwàdẹ́lẹ́ náà mẹ́nà tí Forgiv. Ẹ̀tẹ́wọ́n náà jùlọ ti rẹ̀ nìyẹn náà. Ẹ̀rùbùn ni àwọn ìgbìyànjú kẹ̀rẹ́ ní ìyáde èyí àyìnlẹ́yà. Sọ̀pọ̀ ọ̀nà wọ̀ kẹ́kẹ́ ọ̀tẹ́ adé láàzé nínú màmá àbẹ̀wò ìdáwọn náà láàrin nínú ọ̀wọ̀ lẹ́rẹ́ bẹ̀yẹn bọ̀ wá. Yàrá ìwọ̀n ẹ̀sẹ̀ ló yẹ̀rẹ̀ dé. Ara mi ò lè bá wọn ẹ̀bọ̀ àráyá sí ẹyẹ bẹ̀rẹ̀. Ètò ẹ̀ma yẹn lè máa bí ìwà yẹn Atiti ẹlẹ́bẹ̀ nù. Ìyàgbé afẹ́fẹ́ fẹ́ ní ọ̀rẹ́ ìwà kẹ̀yàn rí sí lọ sí lọ máa pé ìrìnàbí ọmọ sí wà wá ọ̀wọ́n yẹn bí bíṣẹ́ ti yẹn náà ègbè náà lè rẹ̀ wọ́n ọmọ ẹ̀yìn wà yá fún ara rẹ̀ aláwọ̀ dá ìwà yá fún ara rẹ̀. Ìyẹn ní gbogbo ìwà yẹn ìtàn oṣù ìrúta fún ọ̀rẹ́wẹ́wẹ́ ẹ̀rọ̀sẹ̀gbà ayé kí wọ́n fẹ́ ní 1 million 20 million iná ọ̀pá iná ọ̀fà ìrìnà fífi eré àwọn náà ọmọ náà yé ìrìnà lè bẹ̀ kó tẹ̀ra bí wọ́n gbé jáde bá mọ̀ ọ̀rẹ́ náà fún èmi náà tí èmi tẹ̀lé èrè náà mú ìyẹ̀wò fẹ́ra wọn náà ọ̀kẹ́ ìgbà títí wá bí ọmọdé ìrẹ́lẹ̀ náà wò bẹ̀ ọ̀rọ̀ ìwé ìrẹ́ náà wò bẹ̀ mi. Wọ́n lè ti ìyẹn náà, èdè ọba lè di àmàlẹ́gbẹ̀ Odudu, ẹni ẹ̀rọ abọ́ ní ìyá ìyá àgbàdì asẹ́lẹ̀ ẹ̀yà wà bẹ̀rẹ̀ lọ́nà. Màá ń rìn yàn pa náà mú rírí náà ń gbàgbàgbà rẹ̀ sálẹ̀ bẹ̀ náà. Atiti ẹ̀yìn náà yẹn nẹ̀bí ọ̀lọ́. Iná ìwà ní ní ten million náà ìwà ní 20,000 náà ìwà ní ẹni tí ìlú náà. Bọ́tẹ̀ ọ̀bẹ tó ń sí ìmọ̀ràn mẹ́bẹ̀ẹ́yà ní náà yà bà wọ́n wọ́n ní. Lọ́tẹ́rẹ́ ní ìpínlẹ̀ ìbẹ̀rẹ̀ ewé ẹ̀rọ tàbí nínú ìgbàlè tó bí ìròyìn ẹgbẹ́ ìlú ìjọba ṣe ló jẹ́. Ẹ̀wé àánú ìrìnà máa pa ní àwọn ọba yọ̀ wọ́n pé ọkẹ́ lágbè ní kéde sí ẹ̀wọ̀n gbèrè. Ọ̀tọ́ wọn láti tí ìgbẹ́bẹ̀yà níláàbìyàn ìrírí mídíà wàyà àlejòdá àwọn ènìyàn ìwà kàkàbọ̀pọ̀ níwà. Èyí lórí áájúmọ̀ èyí lọ́mọ àmàlà fẹ́ tí màá lọ́ bá bẹ̀rẹ̀ lójú. Ọ̀rọ̀ àmì ìgbéró náà bẹ̀rẹ̀ nínú ọ̀fẹ́ tó. Màá rìn ìwọ̀n pálí màá rí náà sí ìwọ̀n màá rìn ìwọ̀n màá rí yọ̀ wà lọ́wọ́ ẹni náà mọ ẹyin mẹ̀rún ìmẹ̀rún lẹ́yìn ní ìwàlẹ̀ àmúfíẹ́ èmi náà wọlé ìyàwó ni àdúgbò ẹ̀yẹ mímẹ̀ ṣùpọ̀ wọ́n lè ra àwọn tí ó náà ọ̀fẹ́ tó ní gbogbo ẹ̀ gbẹ̀dẹ̀ ìyàwó ẹ̀rọ ní ọ̀rẹ́ Atiti ilé pápẹ́lẹ̀ rẹ̀ lè pápá ọ̀rọ̀ táwọn èmi sí èmi rẹ̀ ènìyàn fẹ́rẹ̀ àmọ̀wá gbé pẹ̀lú ọ̀pá yẹn jùlọ lọ gbẹ̀rẹ̀ bẹ́ẹ̀ jẹ́ ní gbogbo ènìyàn fẹ́ tó
we setting up back when we were the we now we mama le la gani media o ma all the very well no 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 Ọ̀dọ́lẹ́rẹ́ ẹ̀rẹ́ kan lè ṣùgbọ́n ní ẹ̀rẹ́ ìrìnà ìyá ni wọ́n ta ìyá ni wọ́n á ń bẹ́ẹ̀ ní bẹ́ẹ̀ wọ́n ìrìnà bẹ́ẹ̀kì àwọn ẹ̀rẹ́ àwọn jẹ́ peter ìjẹun ìrìnà bẹ́ẹ̀kì àwọn sẹ̀yìn ẹ̀rẹ́ ọ̀fẹ́ ọdún mẹ́rin ọ̀rọ̀ ìṣúná lẹ́yìn bí máa pa máa rẹ̀ bá ilé tó lé di ta olùdarí ẹ̀sẹ̀ ẹ̀sẹ̀ lọ́sùn wọn. àgbàlagbà náà gbàgbé ọkọ rẹ̀ sọ̀rọ̀ ní ìbínú ẹ̀dẹ́ ìyá pẹpẹpẹ ìdílé ara nìyẹn. Màálù ìwé ìdílé màálù ìwé bá ní màálù ẹgbẹ́ lọ ẹyẹ tẹ́lẹ̀ ní ìwé ẹni bímọ ẹ̀ka lè gbé alíbẹ̀ lọ́kọ̀ ìdáyé ni àtúntí náà wọn náà wọ̀ láwọ̀ lẹ́yìn ní ẹ̀rọ social media bóyá mo gbé ní ẹ̀rọ mẹ́rin òyìnbó lọ́fẹ́ kí ọ̀gbẹ́rẹ́ ìyá káyé. Níbẹ̀ ni tẹ ó pẹ́ aluwa bá òwe náà Odudu ọ̀tẹ́rẹ́ ní kiri ẹ̀gbọ́n pa kàtàbọ̀ ńlọ pa màga kàtàbọ̀. Ẹgbẹ́ ìrẹ́lú àsùnwó ẹgbẹ́ èèyàn ọ̀kà lè gbé zìlọ. Kàtàbọ̀ ọ̀hún ìwé tó ọtí tó dáyà ayé ìlà ẹ̀ nẹ́ba. Because we are too close, ẹ̀yin ní wàlí máa tó gbè fún àǹfẹ̀ǹfà. Obi agbègbè obi sòmó bọ̀. Bàbá kúkú náà ká fún ẹ̀rẹ̀ tó the first greeting in Benin Kingdom. The first greeting in Benin Kingdom. Yes. Benin as a whole. After my greeting before Lamobu, well, go to Google and do research. So orí ẹ̀sẹ̀ kí orí ọba ẹ̀yìn ìwàlá ọ̀. Èmi náà wẹ̀ dọ́ ọ̀wẹ̀ ọ̀nà ọ̀rẹ́ dọ́ ẹgbẹ́ ẹ̀ náà. Ìyá ò gbọ́ wọn ayé rẹ̀. Anybody lẹ́ni ẹni bùn ọ́ni lẹ́ni ẹ̀rọ mi rẹ̀ I've never done anything to them. Today Ronaldo is my friend. Today Eddie Murphy is my friend. Albert Nora Arori ẹ̀mẹ́ ẹ̀wọ́ mi yẹ. Ìgbàgbà dẹ́kun ọ̀rọ̀ àfọ́. Ìgbàgbà ní ẹ̀rọ ìpínkù ọ̀gbìgbọ́ yóò tó yẹ tọ̀gbọ́. Albert wà ní ẹni. Bẹ̀ni ẹni ìhun náà. Ìyẹ̀dọ́ ọwọ́ ìwé náà bí ẹwẹ́ ẹ̀tọ́pàgbé ẹ̀ ọmọ ìgbé ọ̀kẹ́ ọkọ̀ tàlóbọ̀ eríta ẹsẹ̀ wà wẹ́sì. wàyẹ sọ̀rọ̀ wàyẹ fẹ́ nìyẹn nìyẹn ya náà ẹ̀ sàlékún máa ń yànnà yẹn lórí pápá ọba àpẹẹpẹ yìí. Yes, ìwé ẹ̀dùnúró wa kìnnìún sí wàyà gà tọ́ ìmìnà gbọ́n àmọ́ wàyà gbé wàyà wẹ̀sì ìgbìnà wà gbìnà mẹ́nà wàyà wẹ̀sì ìyìnbíyàn wà ìyìnbíyàn mẹ́nà. Owie do sisi ehi owie do sisi we di kata edi owie do no owie do hi sokpa ebina unedo a unedo no walao yin ya megije gbemela we toni Kabaka ri ladiane Sri governor Odudu na ladian ona do ka we ni do we no keke ebina unebu a unebu sokpa ibiore na rena ìyá rí fi èmi gbé yẹyẹ ìníwọ̀n ọ̀bọ̀ zẹ́rì mi náà wáyé òbíra mi náà èmi náà wú ilé lẹ́dọ̀ ọ̀nì ọ̀sí ẹ̀ ìrí bí ẹ̀mẹ̀ ìrí tààrọ̀ máyà ìyá wí ìyẹn mi nẹ̀gbẹ́ máa yẹ èmi náà wú néwu àwù néwu ní ajú wà ní mú ègbè ní àwọ̀ èmi ní ọ̀kẹ́ kìnìkà o ọ̀mọ́rí ẹ̀ máa wẹ ẹ̀dìní akáyè sọ wáyé owó yàn ẹ̀dìní akáyè sọ wọ́n yàn wí ìṣèwà. Okay, ni aye kume wele gbe gbogiva or gbogia and I accept me we not aye we na we be do ene de no de social media no gire nani ha emi ya gifi were era me to ni Kabaka sweet governor emi na gbon ama we gbe wa yo pa ori manu ya se gbije me no kan we yiviva ala o da gwero ije nije la wo ye ya ja se fena emi awe ikebi so wa no la no yo boy we ko elelewe mo uje ogwehi egbemi irame ire wa ne toni Kabaka ogwehi irame Odudu wa to bi na gbon ama we gbe Odudu ki yobo siro wa no mase aka we ba me no wo tun iwe ni le sefena ye asefena ya yin awe iwa be mi kune abe mi no ma keke ni hu gbo isunu ne yin agbe ti yin ye bi yin ya se de ni aye pa be wona wiji wa yin aye bi ayin no ibi o mekina hure la wo ya se ipo ya no meberie ipo kan we ya fefefe ewi ni ya se fena ni ala o ni ayobo we ko ni aya bo me obiyan ekin ya se gbe ibi otu eno lelewe hian ni ala o no te mu yizabo ni ala o ni ayobo we ko aye ya obiyan yen kan wa ku we na epin gbe
Iviedo noro wa ke no risi avera me bije me waya wesi esiga pon waye iseti kawe okwa iya ume moya wuya me iwe wuya me zebe iyen biti egbe me ya we na unewu a unewu so ponpa yin mi aka bo yin okwa